ní ilẹ̀ Yorùbá ṣẹ̀rí ò lè wọ́ọ̀kì ní ọ̀dọ̀ tiwa torí pé general language wa tá à ń sọ èdè tọ́lọ̀ fún wa láti bẹ̀rẹ̀ òun náà ni ìran Yorùbá tá a máa sọ pé ìran Yorùbá ẹ̀sìn mẹ́ta ló wà nínú ẹ̀sìn tá a kọ́kọ́ bá òun náà ni ẹ̀sìn ìṣẹ̀ǹṣe kí Christianity tó dé nígbà tí Christianity dé òun náà bí ọmọ ó tún bí Islam so ní báyìí lónìí nílẹ̀ Yorùbá a ní 27 million population Christiani a dẹ̀ ní 23 million population Muslim a dẹ̀ ní 10 million population oníṣẹ̀ǹṣe so ní gbogbo àpapọ̀ ọba tó wà nílẹ̀ Yorùbá lónìí a rí 972 ọba aládé tó wà nílẹ̀ Yorùbá so tá a bá ní ká gbèsè ẹ̀rí àwọ̀ yóò contradict nǹkan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ nínú òfin tiwa àwa tá a wà ní South West a mọ̀ yí pé àwọn kan sọdún eégún àwa tá a wà ní South West a mọ̀ pé àwọn kan sọdún Christmas tán sí ọdún àjíǹde àwa tá a wà ní South West a mọ̀ pé àwa kan sọdún Ramadan àti ọdún iléyá so tí àwa kan bá wá decide lọ́dọ̀ tiwa pé sẹ̀ríà o afẹ́mọ́ ìlú lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá so ó túmọ̀ sí pé sẹ̀ríà mi ni pé obìnrin tí ń borí tí ò borí àmọ́ bàjá ibi tí wọ́n bá ti mu ọtí nílẹ̀ Yorùbá sẹ̀ríà ọmọ tako ẹbí àwọn tó bá ń ṣe oríṣiríṣi nǹkan sẹ̀ríà ọmọ tako sẹ̀ríà dẹ̀ ní àwa tí ilẹ̀ Yorùbá ò lè gba irú nǹkan báyẹn kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ tiwa